àwọn ọmọ Tinubu kó wàhálà gidi bá Iyìọlá Omiṣore lọ́sùn. ṣé ẹ̀yin náà ti gbọ́ pé ẹgbẹ́ APC ti fa sẹ́nẹ́tọ̀ Iyìọlá Omiṣore wálẹ̀ tí wọ́n ní kò lè dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ àwọn? wọ́n ní kò kún ojú òṣùwọ̀n tó ní o. lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kejìlá yìí ni wọ́n já a bọ́ tí wọ́n ní àwọn onígbọ̀nwọ́ kan tó yẹ kó to orúkọ wọn sínú fọ́ọ̀mù ẹ̀ kò tó sí i. bẹ́ẹ̀ ni àwọn ò rí àwọn onígbọ̀nwọ́ náà nínú fọ́ọ̀mù ẹ̀ rárá. bẹ́ẹ̀ ìbò abẹ́lé tí wọn yóò fi fa ẹni tí yóò du ipò náà lórúkọ APC ti súnmọ́lé. ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kejìlá yìí náà ni. òun ní kọ́kọ́ ni wọ́n jábọ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún Babájídé Ọmọwúrarẹ̀, Benedict Olúgbóyèga Àlàbí, Dọ̀tun Babayẹmí, Akin Ògúnbíyì, Kúnlé Adégòkè àti Babátúndé Ọ̀rálùsì. àmọ́ àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní gbogbo àwọn tó kù tí wọ́n dárúkọ yẹn ẹgbẹ́ fi wọ́n bojú lásán ni o. Omiṣore gan-an ni wọ́n fẹ́ lé sẹ́yìn nínú ìdíje náà. àwọn méjì péré, Mulikat Adéọlá Jimoh àti Munirudeen Bọ́lá Oyèbámíjí nìkan ni wọ́n ní wọ́n kún ojú òṣùwọ̀n tó. bákan náà làwọn èèyàn sọ pé Oyèbámíjí tí í ṣe ọmọ Oyetọla ni wọ́n fẹ́ mú un nítorí ẹ̀ ni wọ́n ṣe bá a lé gbogbo àwọn alágbára nídìí òṣèlú Ọ̀ṣun kúrò lẹ́yìn ẹ̀. àmọ́ tí Omiṣore ló di pẹ́pẹ́yẹ tó pọnmọ. àwọn tí wọ́n mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ti ń ronú pé ọ̀rọ̀ tí ò ní lè wọ̀ ni. wọ́n ti ń sọ tipẹ́ pé kinní náà kò ní í ṣeé ṣe, pé kí ajá dúró kí ẹkùn dúró kí wọ́n wá mú ìrù ẹkùn kí wọ́n fi lé ajá lọ́wọ́, ọ̀rọ̀ tí ò lè wọ̀ ni. tàbí pé kí àgbò méjì wá máa mu omi nínú kòtò. ṣùgbọ́n àwọn kan ti rò pé yóò ṣeé ṣe o. wọ́n ní kò sí ohun tó burú níbẹ̀ pé Iyìọlá Omiṣore ti padà sínú agbo àwọn progressive. ọ̀rẹ́ lòun àti Bísí Àkàndé, ọ̀rẹ́ lòun àti Gbóyèga Oyetọla, kódà Tinubu náà fẹ́ràn ẹ̀ bí nǹkan ni. àmọ́ bí àwọn ti ń sọ ni àwọn míì náà ń sọ pé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. bẹ́ẹ̀ ni nǹkan yìí tèmi ni, ó yàtọ̀ sí nǹkan yìí ti gbogbo wa ni. gbogbo èyí tí wọ́n ti ń bá bọ̀ látẹ̀yìn wọ́n ní kékeré ni. àmọ́ pé Omiṣore ni yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ APC wọ́n ní ìyẹn ò lè wáyé. àmọ́ ó dàbí pé àwọn kinní kan wà tó ń kí Omiṣore fúnra ẹ̀ láyà ni. òun sì ti parí ètò náà lọ́dọ̀ ara tiẹ̀, bí kò sì jẹ́ pé àwọn aṣáájú APC gbẹ̀yìn yọ báyìí ni. kò sí kinní kan tí ìbá lé ọkùnrin olóṣèlú àtijọ́ náà lọ́wọ́ láti má di gómìnà lọ́sùn níwọ̀n ìgbà tí APC bá ti lè fún un ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ wọn. àmọ́ wọ́n ti yí Omiṣore lágbòdà àná báyìí o. nǹkan sì ti ṣe é. nígbàrà tí Omiṣore ti lọ sí Àbújá nílé ẹgbẹ́ wọn lọ́jọ́ 13 oṣù kọkànlá tó sì gba tíkẹ́ẹ̀tì pẹ̀lú 50 mílíọ̀nù náírà làwọn aṣáájú APC lọ́sùn àti làbújá ti ń wòye pé nǹkan fẹ́ dàrú rèé o, tí wọ́n sì ń ronú ọgbọ́n tí wọ́n lè dá sí i. ìdí ni pé kò sí aṣáájú APC kan lágbègbè náà láti ilẹ̀ Yorùbá títí wọ̀lú Àbújá tí ara ẹ̀ balẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ ìdìbò Ọ̀ṣun látìgbà tí wọ́n ti gbọ́ pé ó ṣeé ṣe kí APC fa Omiṣore kalẹ̀ láti dupò gómìnà wọn. yàtọ̀ sí gbogbo èyí tó ti wà nílẹ̀ láàrin Omiṣore àti àwọn aṣáájú ẹgbẹ́ APC yìí láti ọjọ́mọjọ́, ohun tó ń ka gbogbo wọn láyà jùlọ ni pé Omiṣore kì í ṣe ẹni tí apá lè ká tó bá di gómìnà lọ́sùn. àwọn aṣáájú APC ní ìpínlẹ̀ náà mọ̀, kódà wọ́n mọ̀ pé yóò ṣòro pàápàá kí apá ààrẹ Tinubu fúnra ẹ̀ tó ká, pé tó bá ti lè di gómìnà báyìí á ti tòjé bọ olóòṣà lọ́wọ́ lọ́rọ̀ yóò dà o, ó kú bàbá ẹni tí yóò bọ̀. níbi tọ́rọ̀ náà ti gbọ́mọ pọ̀n mọ́ àwọn aṣáájú APC wọ̀nyí lọ́wọ́ rèé, tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà tí wọ́n yóò fi fa Omiṣore yọ nínú ètò ìdíje náà, nítorí wọ́n mọ̀ pé tó bá fi lè díje pẹ̀lú àwọn tó kù kò sẹ́nìkan tó lè borí ẹ̀ nínú gbogbo wọn o. ohun tí àwọn èèyàn sì ṣe ń dárúkọ Tinubu mọ́ nìyẹn, torí wọ́n mọ̀ pé kò sí bàbá ẹni tí í ṣe òòṣà lódò lẹ́yìn làbẹ́làbẹ́. bí ọ̀rọ̀ bá le tó báyìí nínú ẹgbẹ́ APC àgàgà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, kì í ṣe Oyetọla ni yóò dá pàṣẹ ọ̀rọ̀ náà o, bẹ́ẹ̀ ni kì í ṣe Bísí Àkàndé pàápàá. ẹnu àgbà ló kù tí obì ti gbó ni. ìgbàgbọ́ ni pé àwọn náà ò ní ṣe ohun tí wọ́n ṣe fún Omiṣore yìí tí Tinubu ò bá mọ̀ sí.
bí kò ju kí wọ́n sọ fún un kó sì fàṣẹ sí i pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ohunkóhun wà nídìí ọ̀rọ̀ yìí ju pé apá ẹnikẹ́ni nínú wọn kò ní ká Omiṣore tó bá di gómìnà lọ́ṣùn lọ. lóòótọ́ làwọn nǹkan kan ti wà nílẹ̀, àmọ́ wọ́n ti wá ọgbọ́n dá sí yẹn lásìkò tí Oyetọla du ipò gómìnà tó ní wàhálà lọ́dún 2018 tí àwọn àgbààgbà APC wọ̀nyí sì gba ilé Omiṣore lọ tí wọ́n bẹ̀ẹ́ fún ìrànlọ́wọ́ tó sì ràn wọ́n lọ́wọ́ lóòótọ́ láti rí i pé Oyetọla wọlé tí wọ́n sì gbá Adémọ́lá Adélékè sẹ́gbẹ̀ẹ́ kan tí ọkùnrin náà kò sì padà wọlé mọ́. oore tí Omiṣore sì gbójúlé pé àsìkò ti tó kí òun kó èrè ẹ̀ rèé, ìyẹn ló ṣe dá a lójú pé APC yóò fún òun ní tíkẹ́ẹ̀tì wọn. àmọ́ àwọn kan nínú APC kò ka oore Omiṣore sí bàbàrà o. àwọn tó sì kà á sí nǹkan pàtàkì nígbà náà ni oore tó ṣe yìí ó ti gba ẹ̀san ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́, kò tún sí ohun tó ń wá mọ́ o. wọ́n ní nígbà tó ṣe oore fáwọn APC tí Oyetọla fi wọlé, wọ́n ní kóun náà mú àwọn kọmíṣánná wá, bẹ́ẹ̀ ló fa àwọn kọmíṣánná kalẹ̀ nínú ìjọba Oyetọla. yàtọ̀ sí èyí, òun ni wọ́n tún fi ṣe akọ̀wé ẹgbẹ́ APC lápapọ̀ l'Àbújá. oyè tí kò sí bí ìbá ti dé ọwọ́ ẹ̀ bí kò bá jẹ́ àwọn APC yìí fẹ́ san án lẹ́san lọ. ohun tí àwọn yẹn wá ń tẹnumọ́ nìyẹn pé lóòótọ́ ni Omiṣore ṣoore fún àwọn o, lóòótọ́ ni àwọn náà sì fi bí ọdún 5 san oore náà fún un, àti pé nígbà tí wọ́n nílò ẹ̀ láti tún ṣe irú oore náà tó tiẹ̀ ti wá di ọmọ APC Adémọ́lá Adélékè tí wọ́n ṣe abracadabra fún níjọ́sí padà tún na gbogbo wọn lápapọ̀ ni. nígbà náà ni wọ́n sọ pé Omiṣore gan ò lágbára kankan mọ́, torí bó bá jẹ́ ó lágbára ni kò sí bí Adélékè ṣe lè gba ìjọba lọ́wọ́ gómìnà tó wà níbẹ̀ pẹ̀lú gbogbo agbára ìjọba tó ní lọ́wọ́. Oyetọla ni wọ́n ń sọ yẹn o, ìyẹn nígbà tó jábọ́ lọ́dún 2022. nítorí ẹ̀ ló ṣe jẹ́ láti ìpìlẹ̀ ni wọ́n ti ṣe Omiṣore pa. wọ́n ti pinnu pé òun kọ́ ni APC yóò fà kalẹ̀ torí ó ti dàgbà ju ẹni tí apá àwọn aṣáájú ẹgbẹ́ lè ká lọ. ohun tí wọ́n ṣe ń wò ó nìyẹn títí tó fi gba fọ́ọ̀mù. bó ti gba fọ́ọ̀mù làwọn ẹgbẹ́ náà ti kéde pé àwọn ò tí ì ní kí ẹnikẹ́ni máa gba fọ́ọ̀mù o. wọ́n ní ó kù àwọn ètò kan tí àwọn fẹ́ ṣe. nígbàrà tí àwọn tó kù sì ti gba fọ́ọ̀mù ni wọ́n ti gbé ètò kan kalẹ̀ pẹ̀lú ìlànà tí wọ́n ní àwọn tó bá fẹ́ du ipò gómìnà yóò tẹ̀lé. bí a bá ti yọwọ́ ọ̀rọ̀ òṣèlú kúrò, òfin tí wọ́n fi yọ Omiṣore pé kò torí ẹ̀kún ojú òṣùwọ̀n yìí kò tó nǹkan o. òfin tí ẹgbẹ́ sáré hun jọ láti rí i pé kìnìún náà kò bọ́ sí ẹni tí wọn kò bá fẹ́ lọ́wọ́ ni. lóòótọ́ wọ́n ní bí ọ̀rọ̀ náà kò bá tẹ́ Omiṣore lọ́rùn, ó lè fẹjọ́ sùn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́. àmọ́ ìgbìmọ̀ ẹgbẹ́ wo ni yóò fẹjọ́ sùn tí kò ti mọ ohun tó ń ṣẹlẹ̀ kí wọ́n tó gbé igi lé lẹ́yìn ọrùn pé kó jókòó ẹ̀ jẹ́. níbi tí ọ̀rọ̀ sì dé yìí, bí wọ́n rojọ́ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí kò tó, tí wọ́n gba ìlú òyìnbó lọ ṣàlàyé ẹ̀, ẹgbẹ́ APC ò ní fa Omiṣore sílẹ̀ láti du ipò gómìnà lórúkọ ẹgbẹ́ wọn. àmọ́ kó má jẹ́ ẹgbẹ́ APC fúnra wọn fa nǹkan míì síra wọn lọ́rùn ni o. ìdí ni pé kò jọ pé Omiṣore yóò dákẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ yìí. ó dájú pé kò ní í jókòó jẹ́ kó ní òun kò dupò gómìnà mọ́. bẹ́ẹ̀ ni kò sì sí ẹgbẹ́ kan tó wà nítòsí tó lè sáré lọ. ó ti ṣe APC, ó ti ṣe PDP, ó ti ṣe SDP, ADC tó sì tún wà ní àrọ́wọ́tó ti fa èèyàn tiwọn kalẹ̀. àfi tí ọkùnrin náà bá fẹ́ mú ẹgbẹ́ òṣèlú tuntun míì wọ Òṣogbo. àmọ́ tí kò bá ṣe bẹ́ẹ̀, adẹ́tẹ̀ ni yóò dà sí APC lọ́rùn o. ṣé adẹ́tẹ̀ kò lè fún wàrà, àmọ́ ó lè dá wàrà nù. torí nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú tó kún fún àwọn èèyàn ńláńlá bíi Adémọ́lá Adélékè, Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àti Omiṣore yìí bá bẹ̀rẹ̀ sí fa ìbò mọ́ APC lọ́wọ́, àfàìmọ̀ kó má jẹ́ ìbò tiwọn ni yóò di adẹ́bù tí yóò rè jẹ létí tí ẹnìkan kò rò pé ó lè wọlé yóò sì padà di gómìnà Ọ̀ṣun lójú gbogbo wọn. àwọn tí wọ́n súnmọ́ ọkùnrin Omiṣore yìí ní ọ̀rọ̀ náà dùn ó pé ohun tó ń sọ ni pé APC dalẹ̀ òun. bí APC kò bá wá tètè wá àtúnṣe, àfàìmọ̀ ni ọkùnrin náà kò ní múra láti gbẹ̀san. bó bá sì ṣe bẹ́ẹ̀, lálà yóò lù, akutupu yóò hù. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Omiṣore àti àwọn ọ̀rẹ́ ẹ̀ nínú ẹgbẹ́ APC yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.